mo yí sọ pé ẹbí ilé ẹnìkálukú ló wà mí báyìí lónìí ìkẹta tí a ṣe ń bí báyìí lónìí gbogbo alámọ̀ sí àwọn olóyè wa ẹ dìde tí gbogbo ẹ̀ gbogbo kan rí yín. Oyè ìdílé ẹnìkálukú níbẹ̀ yà ní ọ̀tún a sì ní gbogbo alámọ̀ baálẹ̀ o bàbá Tóyìn àwọn ọmọ ìpápá jáde wọ́n fẹ́ joyè bàbá wọn àfiwá bíbá yìí lónìí ni a sì fẹ́ ṣe bí tí wọ́n ṣe máa ń ṣe kó lè rí bí tí ìmọ̀ rí gbà àwọn olóyè náà ni gbogbo yín gbogbo ẹ ti rí ní ẹ rí wọn ní ìdúró báyìí brọ́dà mi àwọn tó laka àwọn fẹ́ jẹ́ ọ̀tún bàbá sàlẹ̀ brọ́dà mi tó yá yìí báyìí àwọn fẹ́ jẹ́ oyè bàbá wọn baálẹ̀ òwò tìlú Sàkété brọ́dà mi tó wọlé stanga fìlà bí wọ́n fẹ́ gba olóòní gan ṣé àwọn ẹbí dúró brọ́dà mi tó wà ní apá báyìí náà àwọn náà fẹ́ jẹ́ ọ̀tún àjànà tìlú Sàkété èrò sàn. nítorí ẹ̀ la mú ìjọ òní sọ pé ká sọ yìí náà ká fi pọ̀ fi kún àní dímọ́ àní dímọ́ parce que ara ń bẹnu ẹni kálukú tó fẹ́ dá bóyá ọmọ balẹ̀ ni yóò joyè nísìn nígbó yìí bá yóò di ìkan ńlá bóyá ọ̀tún àjànà ni yóò jẹ nísìn ní bíbá yóò di ìkan ńlá bóyá ọ̀tún bàbá sàlẹ̀ ló fẹ́ jẹ ń bẹ ní bíbá yóò di ìkan ńlá ẹ̀rí nítorí ẹnìkan ò kéré erí kan nísìn perí kan ní gbogbo ẹ fi ń do didi àdúrà mi fún yín ń lọ oyè tẹ́fẹ́ jẹ yóò mọ̀ yín lérí ẹ̀mí gúngùn àlàáfíà ara òun lẹ́fi lò ó ẹ má dàjẹ́. ẹ ní kígbe mọ́ gbénú ẹ̀ ẹ ní kígbe mọ́ ránú ẹ̀ lẹ́yìn oyè ibà tẹ́fẹ́ jẹ tán ọlá àsìkí yóò kàn yín lẹ́yìn oyè ibà tẹ́fẹ́ ilé tẹ̀tí ikọ̀ ẹ̀kọ́ ǹdẹ lónìí ọmọ sọ pé àwa olóyè náà kí la jẹ́ parce que à ń gbọ́ police àmọ́ ọlọ́run ọba ìdílé kankan ló ní owó ẹ̀ àmọ́ owó tí ó mọ̀ ń pa gbogbo àpapọ̀ nínú plateau òun ní owó tí gbogbo a máa ń ṣe ìdílé òní ò sí tí kò ní owó gbogbo ala ní owó àti kékeré tá à ń sọ àmọ́ ètò àṣẹlẹ́bù náà òun náà Àjàlá Olúwa wa òun là ń ṣe lọ́dọọdún nílùú Sàkété yóò pèsè fún yín yóò pèsè owó fún yín yóò pèsè ọmọ fún yín yóò pèsè ẹ̀mí gígùn fún yín mo jẹ oyè tẹjẹ ẹ ní kábàámọ̀ ndí oyè tẹjẹ ẹ ní kábàámọ̀ ndí Ọlọ́run á fún yín ní àsìkí owó tí ń dá òbá bùkátà Ọlọ́run fi ṣìkẹ́ yín parce que lónìí abáṣọyè tó ò bá sínú ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ni ẹ fa adìyẹ wá ẹ ra epo wá ẹ ra gbogbo ẹ wá ẹ ra bí ebi owó lẹ fi rà á ibi tẹ bẹ rí owó náà ò ní tán bẹ ẹni tó bò yín gan lára àṣírí tiẹ̀ náà ló bò ní ìrọ́pò nítorí oyè tó dé lónìí oyè ti di inú gbajúmọ̀ lẹ́ o ó ti di oyè owó àsìkò wà nísìnyí wọ́n sọ pé àwọn bàbá àná
ọ̀pá náà ń tẹ̀ wá gbó lẹ́yìn àwọn èèyàn tẹ̀lé àsìkò wà ní mọ́tò làwọn náà tó wá gbó báyìí tẹnika kó mọ̀ gbé mọ́tò àmín tí àwọn náà papọ̀ á di ìkan mùnùmọ́ ńlá nílùú Sàkété owó tí ń gbòòwò ni o àmọ́ àsìkí náà ti tó Àjàlá bá jalè súnúgbà fún wa gbogbo àwọn ọmọ gbogbo tí ìṣòwò gbogbo tán wà lẹ́yìn wa Ìdàbà ní àwọn ọ̀dọ́ ni àwọn kíní nítorí àjẹnẹnìkan ò lè dá kankan ṣe bẹ́ẹ̀ni àjẹnà ẹgbẹ́ mi síbẹ̀ ni tí kò bá sẹ́yìn kò sí èmi ẹ̀yin lẹ́wọ̀n abẹ́ lèmi fi ń wà ń bí bẹ́ẹ̀ni èmi nìkan mo lè máa lè gé TikTok mo lè náà ṣe kan ni kí n lè ṣe ẹ̀yin lẹ́ ń ṣe lèmi mo fi ń jájẹ̀ náà ẹ̀mí kúkú àlàáfíà Ọlọ́run ojú ògùn ẹ̀ fún mi gbogbo ẹni gbogbo tó fi tiẹ̀ lẹ̀ sílé tó fi adá sínú oyè tá à ń ṣe báyìí ẹni tí ò mọ̀ ìgbà tẹ́ wọ ètè jáde kò ní mọ̀ ìgbà tẹ́ wọlé. Ọlọ́run ọba ló àkẹ́yìn òun àmọ́ ìlú Sàkété mo bẹ̀ yín abádífá ọdún òwò ìkìlọ̀ ń bẹ ẹni tó bá gbọ́ ẹ máa ń yẹ̀yìn ọdún náà ìkìlọ̀ tí ń bẹnu fún àwọn ní ká mọ̀ gbọ́ ká mọ̀ tẹ̀lé lónìí nísìnyí tó bá sọ òwò mi kan ẹni tí yóò jáde ọ̀n pọ̀ agbára tó wò ní lónìí kódà ọba jẹ́ sọ pé àwọn náà là ń ṣiṣẹ́ ẹ̀ ni a lè ṣe ẹ̀yin ẹ dákun tí kò ní fi bàjẹ́ ń bẹ lọ́wọ́ gbogbo wa kì í ṣe ọlọ́rọ̀ àwọn lóye nítorí ọba yà tán sọ pé àwọn lóye náà ń kọ́ wọ́n jókòó síbẹ̀ wọ́n ṣe kinní kan ṣé ká lo èèyàn pa náà sá lo èèyàn pa a lè lu èèyàn pa àwa náà ibi tí wọ́n bá fẹ́ tún ṣe ẹlòmíì kan yà tún tún ṣe wọ́n ló tún ṣe ẹ̀yin ẹ dákun torí Ọlọ́run tí kinní yìí kò ní fi bàjẹ́ ọwọ́ gbogbo arọ́wà o tí kò ní fi bàjẹ́ tí gbóyò ò ní fi wó ọwọ́ gbogbo arọ́wà kò sí lọ́wọ́ ẹnìkan ó ti di ìkànlú ni ìkànlú ló ti jẹ́ ìkànnì tó máa ti pè sọ pé ìkànnù ó ti wọnú ìtàn ìlú lónìí nísìnyí tó bá sọ pé ó Sàkété ni àwọn lòmí ń jọ òun pọ̀ lọ́tún lọ́sì ọba yẹ sọ pé ìkankan là ń ṣe níkọ̀wọ̀ ní kíní ẹ̀ ní a sọ pé yé kíní bá a bá ṣe mọ́ yóò ní kíní ṣe kankan Ọlọ́run ló gbé sókè àtàjàlá nítorí ẹni dákun a máa sọ ìkìlọ̀ ẹ jẹ́ ká gbọ́ kìlọ̀ náà ká fi ṣe ọdún náà tọdún náà kó fi yàgò fún gbogbo wa ẹ dákun sùtọ́ àwọn ọ̀dọ́ tí kìíní náà ní fi bàjẹ́ ẹ dákun mọ́ bẹ̀ yín òun ni òun ẹ dákun. IEF-TV International dé òkúta tí ó ṣe bíi kọ́hún sí láwùjọ àwọn òkúta bó ti ń wò wá náà ló ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé tó tajà tiẹ̀ àwa gan la ní ìkáyé IEF-TV mọ́lẹ̀ rékété gbogbo ayé ló ń fẹ́ tiwa ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń polówó ọjà wọn lórí IEF-TV.